ní ẹni tí mo ṣe tí màá ṣe ìyàwó gbà mọ́ mi ò yẹ kẹ́ ẹ ti débi kódà kéèyàn mọ́ rákò mo ní ẹ ti gbé mi sórí ọlọ́kadà báwo ti á jẹ́ torí kó tó wá gbé wa lọ ló ti gbowó. Owó kékeré ni ó sì wá gbà lọ́wọ́ yín. Owó kékeré tí n bá fi ẹ̀yìn lọ́wọ́ gbọ́ lẹ́nu owó kékeré kí ni. Mi á ṣe ìbájú rẹ̀ mò ń ṣe sọ́tí á dìjà ní sọ́tí á. Ó sá àtẹ̀mí gan tí ara wà mí wà lẹ́wọ̀n mọ́ni èló ni ó sá jáde wà wà mẹ́rin làbá fún lówó nígbà rúwáàkì. Nígbà yá sórí bọ́sọ̀pù tó tẹ̀lé ti bí o tún wá dá wa padà yìí. Sórí bàbá dá wa padà yìí àṣẹ short cut kan wà wá ní mọ́mí ẹgbà ẹ̀yìn àwọn ọlọ́kadà ké wá ṣọ̀dọ̀ tí wọ́n mọ́ tún yá ní àwọn ọlọ́kadà. Ó ní bí jẹ́sì rí gbójì nànú ó lẹ́rìn díẹ̀ òun lọ́jọ́ ìṣẹ́jú àwọn àtúnṣe ìbí kò lọ. Sẹ́rí gbà wá parí iṣẹ́ tọmọbìnrin wá sì mí jáde lọ́wọ́ ní mọ̀lẹ́ ti wọ̀ kí mo lè ó ní ebi lè làbárí ti gbé wọn ní bá gbé wọn bá fún lóko kan ọmọ lóko tí wọn bá fún gbà lágbájá ni kíní kan ni mo ní wà ó. Ṣọwárí kò sì wá wò ó bóyá ńgbà tó wà ń kékeré àwọn eré kan bẹ tó yẹ kó o ṣe tó rẹ ti ṣe. Sọ̀rọ̀ eré kan wà nígbà táwọn kékeré nínú àwọn eré òṣùpá máa gbọ́ poyè alágbẹ̀dẹ oyè rẹ ti ṣe poyè alágbẹ̀dẹ ó wá yọ alágbẹ̀dẹ ó wá jẹ poyè alágbẹ̀dẹ. Ṣé wá mọ̀ irú owó bẹ́ẹ̀ ṣé owó tí mo fi dùnú fún lọ́wọ́ mi? Èyí tó wá rọjò dálẹ̀ ṣé ìdùnnú ti dùnú owó ìfún lọ́wọ́? Òkú ẹ̀wà alágbàdo sí. Adúgbò bó ṣe rí wàlí headmaster. Wàlí ọlọ́mọdé ọkọ̀ ọjà tó yọ mú òun. Ọmọ làbákẹ́ àdìgún olóòtú bẹ́ẹ̀ ká tó yọ mú òun. Ata ò lè yọ ọmú kí èèyàn mọ̀. Ní ẹ bá gbé nípò yìí. Sórí tí èèyàn bá ń lọ bìkan tí ọ̀gá mọ̀ bẹ̀ wàhálà ni o. Ṣọwọ́ yèmí náà tí wọ́n ń ṣe ìkankan ní ìsìn tí bá ti lọ bìkan tí bá gbọ́kọ̀ lọ bá fẹ́ lọ sọ́ba ti ní 200 naira máa ní 50 naira ṣe bí bẹ́ẹ̀ ni. Bàbá ní òkè ẹ̀sán 100 naira. Mo àgbọ̀ mo ń lo apẹtẹ. Gbé fún yín ẹ̀yin ọlọ́kadà gbé fún kì í ṣe gbogbo wọn. Gbogbo ọ̀rẹ́ mi ò ká dé títì mo wà ní apẹtẹ mo bá gbọ́kadà láti ibi ìjọ́sẹ̀ àjíbọ̀dẹ̀ o mo bá ní ẹ dákun alùbàtà. Tó bá tilẹ̀ yẹ sọ fún pé ìmọ̀ bẹ̀ ó. Bàbá tilẹ̀ yánu ẹ sọ fún pé ẹ dákun ìmọ̀ mi tí mo lọ olúwa rẹ̀ ti jẹ́ tán. Mo bá ní ẹ dákun alùbàtà mo ń lọ ní apẹtẹ o. Ó bá ní ọ̀nà yẹn jí ó jí 1,000 gbé tó bá torí jíjẹ sáré 100. Ẹ wo bẹ́ẹ̀ ṣe wà ojú mú mọ yín gan. Ẹyin náà mọ̀ ní. Àbàgbọ́ ó bá ní 700 ní ẹ dákun mo ní ọkọ̀ olúwa gan 700 ọwọ́ 700. Ọ̀nà ní ọ̀dà wọ́n lọ́nà yẹn ọ̀dà ọ̀nà yẹn bá dìgan. Olódìdí ọkọ̀ olúwa síbàdàn gan kò wulẹ̀ ìṣẹ́yìn síbàdàn gbà ká ọwọ́ 700 Ìwà ló dé. Nígbà tí ṣe kí mò ń relé. Ìlọ́dẹ ọdún ìṣòro fámìlì lọ kí á ní wàhálà. Àsìkò léyà ló wọ̀ ọkọ̀ sí ìdáwọ̀. Ìwà ló dé bí mọ́ra. Bọ́lẹ̀ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n ṣe àwọn ọmọlúwa yìí. Àwọn ẹnu ọbẹ̀ wọ́n máa yí dànù. Àwọn àìmọ̀gbọ̀n bá rúwa o. Mo nífẹ̀ẹ́ yín o. Èmi náà wà á bá a jà. Ẹ jẹ́ ọmọ sùn. Ó ní ẹ̀mú wa kò ní.